Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí, a kú bó ṣe ń lọ, a kú ìtẹ́tí sí wa. Hmm. Àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ ajẹ́njẹ tó yẹn yóò máa jẹ́ tiwa ní gbogbo ìgbà, láyé àti láéláé. Àmín. Àwọn Mariam, torí nǹkan tá à ń gbọ́, wọ́n láwọn olórí, àwọn fake olórí tí kábíyèsí kó jọ, wọ́n lọ ṣèpàdé, wọ́n lọ parapọ̀, wọ́n lọ bá àwọn Gẹ̀ẹ́sì àbí kí náà náà wọ́n jẹ́, Gẹ̀ẹ́sì family, bí Gẹ̀ẹ́sì family ni wọ́n, àti àwọn Ọláfúgìrì, gbogbo wọn náà ṣàṣùjọ. Wọ́n ń wá ẹ̀pà lára ara wọn láì ṣe Naomi. Lọ́ba ni wọ́n náà ń find out pé ṣèbí queen, wọ́n ní tí wọ́n fẹ́ ṣe queen Ilé Ifẹ̀, pé ṣèbí wọ́n sọ pé ìyàwó obìnrin tó ò tí bàlágà, obìnrin tó ò tí virgin, obìnrin tí ò ní virgin, tó ṣe kinní kan, ìgbádàkodo, pé ṣèbí òun ni. Báwo ni kábíyèsí ṣe sọ pé nítorí pé òun fẹ́ Naomi ní ṣùlọ́kà, òun fẹ́ Naomi nígbà tí ò tí virgin, òun lòun dis virgin, òun lòun ṣe gbá, òun lòun ṣàwo, pé irọ́ ni, pé kí wọ́n má wulẹ̀ fún ní queen yẹn o, torí kí wọ́n béèrè lọ́wọ́ Naomi ibi tó ti róyún, Tádé ní ká wò, kinní kan gbádàkodo. Ṣé rí gbogbo ọ̀rọ̀ òṣì, ọ̀rọ̀ orí burúkú tó ń sọ pé wọ́n ń gbọ́, tó ń sọ báwọn àwọn kingsmen àbí kí náà ni, àwọn afọbajẹ wọn, Victor náà máa ń pè wọ́n, kingsmaker, pé àwọn yẹn wá sọ pé kó má jẹ́ kí Naomi ṣe final ritual yẹn, kó wádìí dáadáa, wọ́n ṣe gbá, kó ṣàwo. Wọ́n náà wá bá kábíyèsí ní ààfin, pé wọ́n ní báyìí káṣà báyìí káwòdì, pé gbogbo àwọn ọ̀rọ̀ pálapàla wọ́n bẹ̀rẹ̀ sí ní wádìí. In order not to sọ fún wọn pé wọ́n má ṣe nǹkan tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe yẹn, final ritual tó sọ pé wọ́n fẹ́ ṣe, pé kí wọ́n béèrè lọ́wọ́ kábíyèsí dáadáa, pé queen kinní kan kò yẹ queen, Naomi ò yẹ queen, ṣùgbọ́n ẹni tó bá jẹ́ virgin, tí kábíyèsí bá fẹ́ ní virgin, òun ló yẹ kó jẹ́ queen. Ọ̀rọ̀ pọ̀, kátikàti wọ́n pọ̀, nígbà tá a gbọ́ internet space. Wọ́n láwọn àwọn olórí counterfeit kábíyèsí, àwọn ni wọ́n lọ ń sọ gbogbo rubbish yẹn. Bẹ́ẹ̀ tó ń ròyìn nǹkan tí kábíyèsí fojú gbogbo wọn rí. Gbogbo àwọn Gẹ̀ẹ́sì family, gbogbo àwọn tó ń go against Queen Naomi, tó ń fẹ́ kí Queen Naomi wá sí ààfin. Wọ́n mà ní kì í ṣe kékeré o, pé kábíyèsí kò jọ ìpè, kò jọ ègún, kò jọ wọ́n ló ṣà ń gé gbogbo ẹ̀ fún wọn. Bí ìyàwó tòun, ṣẹ́yìn lẹ bá òun fẹ́ ni. Ẹ̀yin mọ Naomi kó òun tó mọ Naomi ni. Àbí irú ìsọkúsọ wo ni wọ́n wá ń béèrè question orí burúkú lọ́wọ́ àwọn. Ta ló yẹ kó òun fi ṣe queen bí ò ṣe Naomi? Ṣé gbogbo àwọn olórí túláàsì tó ń lọ kójọ, pé ṣé ẹjọ́ ń ṣẹjọ́ wọn? Gbogbo àwọn tó ti tà tán ti rà tán wà nílé ọkọ ọlọ́kọ, ta ni queen fit inú àwọn gbogbo àwọn tí wọ́n wá fẹjọ́ òun sùn àbẹ́jọ́ ìyàwó òun queen sùn, tó fi dé pé gbogbo yín ẹ ṣe orí burúkú ẹ wá sáàfin wá ń béèrè silly question lọ́wọ́ òun. Wọ́n náà ròyìn, wọ́n ní tẹ bá rí bí kábíyèsí ṣe ń kígbe bí lion pẹ̀lú wọn. Wọ́n mà ní kì í ṣe kékeré, pé bẹ́ẹ̀ tí wọ́n fẹ́, wọ́n kọ̀. Ṣé ẹ mọ̀ pé oṣù yìí náà sọ pé kábíyèsí sọ pé full moon ritual yẹn pé this month kò lè ju bẹ́ẹ̀, ó lè ju oṣù yìí lọ. Wọ́n ní kábíyèsí lè ti wá sọ pé this week and next week gbogbo ojú 1 week lọ tó máa ṣe full moon ritual yẹn fún Naomi. Kóhun dẹ̀ wá wo ẹnikẹ́ni nínú gbogbo àwọn Gẹ̀ẹ́sì àbí kí ni àwọn Gẹ̀ẹ́sì family àti àwọn tó fẹ́ gbé gidina nǹkan rere tóun fẹ́ ṣe. Wọ́n tẹ bá rí excuses tán wá múlẹ̀. Wọ́n tún fẹ̀sùn kan Naomi pé níṣe ló fẹ́ change kábíyèsí kúrò nínú
iṣẹ́ traditional something, ó fẹ́ change ẹ̀ sí Christian, ó fẹ́ ṣe kíni. Ṣérú yẹn wà bọ̀ sí? Ṣérú yẹn ṣé ó ṣe é ṣe? Ṣé kábíyèsí ò ti di kì í ṣe traditional man kí Queen Naomi tó fẹ́? Ṣé Queen Naomi ò rí kábíyèsí pé is a traditional man kó tó di pé ó gbà láti fẹ́? Báwo ló ṣe ní ṣe pé Naomi fẹ́ change kábíyèsí sí Christian? Tí ó bá jẹ́ pé ó rí wọn burú, àwọn tó lọ fi ẹjọ́ kẹ́jọ́ sùn, táwọn náà kẹ́sẹ̀ lẹ́sẹ̀, táwọn náà wá ń béèrè question burúkú lọ́wọ́ kan. Wọ́n ní gbogbo allegation yẹn pọ̀, tó bẹ̀rẹ̀ sí ní sọ̀sọkúsọ, tó bẹ̀rẹ̀ sí ní sọ in order pé Queen Naomi kò yẹ Queen láàfin. Oh my God. Ta ni nínú wọn tó kù tó wà ní ààfin yẹn? Nínú àwọn olórí tó ń sá eré lágbára ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run máa gbégi dínà gbogbo wọn. Ẹnikẹ́ni tó ní kí Naomi máa jèrè ilé ọkọ ẹ̀, àwọn gan ni Ọlọ́run máa gbé wọn dè. Wọ́n máa forí rìn kúrò ní ààfin yẹn ni tógo bá ń jẹ́ ti Ọlọ́run lókè. Ìtumọ̀ eléyìí. Kí leléyìí? Kí Naomi má lè, wọn ò fẹ́ kọ́mọ yẹn ní ìsinmi, àwọn náà ní ìsinmi. Ẹni tó ní kí Naomi má ní ìsinmi láàfin yẹn, àwọn náà ní ìsinmi. Ẹni tó bá sọ pé Naomi ò ní jèrè àwọn náà ní jèrè ọmọ tiwọn. Because tó bá ti di oní báyìí, nǹkan kí nǹkan tó bá gbà la máa fúnra wa. Kí ni Naomi ṣe? Ẹ wo gbogbo ìsọkúsọ, ẹ wo gbogbo allegation tí ó gbádùn. Bẹ́ẹ̀ tí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ní Naomi ti gbèrègèjigẹ̀, ó ti dúró digbí. Nígbà tó ò tí ní experience, tó yìí wà ní ọmọdé ló fi fẹ́ ọkọ. Wọ́n ní kábíyèsí sọ pé Naomi wà ní 26 years tóun fẹ́ ìyàwó òun. Pé secondary school ni. Pé ọmọ secondary school nígbà tóun yìí fẹ́ Naomi. Naomi kẹ̀dẹ̀rẹ́ tó ń wò yìí pé kì í ṣe ọmọ tó fọkùnrin bá rẹ̀ jẹ́, kò tí kóun lòun virgin, òun lòun ṣe òun lòun mọ̀. Wọ́n ní pàápàá jùlọ Mariam burúkú yẹn tó ń sọ, wọ́n ní ìyẹn gangan ló ń kilẹ̀, ló ń ṣe gbogbo ẹ̀. Pé irọ́ ni kábíyèsí ń pa, irọ́ ni kábíyèsí. Ṣé nígbà tó wà nílé bàbá Nasiru, bóyá ni ò ti ṣán kúrò lọ́dọ̀ bàbá Nasiru ńgbà yẹn. Ṣé ó fẹ́ fi ara ẹ̀ wé Naomi tó jẹ́ pé ọmọ tó yẹ Ọlọ́run pè, tó ń ṣiṣẹ́ Olúwa, tí ò ń fọkùnrin bá rẹ̀ jẹ́, tí ò rọ́kùnrin, tí ọkùnrin ò sí ní sàkání ẹ̀. Ṣé òun wà ní èjì yẹn tí Naomi wà tóun bá ṣe? Ṣé bàbá Nasiru ló discharge ẹ̀? Wàhálà tiẹ̀ nìyẹn, kó tiẹ̀ sí tó tiẹ̀ kan yàn pẹ̀lú gbogbo rádaràda tó ń sọ jáde lẹ́nu. Ẹni tó Ọlọ́run pè, Ọlọ́run tó ló ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ fi wọ́n lẹ̀, gbogbo àwọn tó ń lépa Naomi sí láburú lágbára Ọlọ́run, àwọn àti Ọlọ́run ló máa fi ìyà yẹn, Ọlọ́run ló máa fún wọn ní answer yẹn, á fi ìyà jẹ wọ́n. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni o, gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ allegedly, tó bá pé bó ṣe rí nìyẹn, tó ń fẹ́ kí Naomi ní ìsinmi ò ní jẹ́ tiwọn. Ìsinmi máa jìnnà sí wọn tógo bá ń jẹ́ ti Ọlọ́run. Kábíyèsí ọkùnrin ogun, ẹ ṣé gan ni. Kábíyèsí ẹ ṣé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dúró ti Naomi digbí. Bíbélì sọ fún wa, ó ní kò sí ohun ìjà olóró tó lè ṣe sí wa tó lè pa wá lára. Kò sí gbogbo bọ́n ṣe ń fò káàkiri tó ń ṣe kinní lọ́sàn-án, tó ń ṣe kinní lóru, tó ń sọ pé àwọn làwọn wà ńbẹ̀. Ọlọ́run máa gbàgbára lọ́wọ́ wọn. Àfi tó bá jẹ́ pé kì í ṣe Naomi ń sin Ọlọ́run Olódùmarè ni. Òun nìkan ni Ọlọ́run ò ní gbé Naomi níjà. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, tó bá pé lóòótọ́ àti lódodo ni Naomi ń sin Ọlọ́run lótìtọ́ àti lódodo, tó jẹ́ pé Ọlọ́run ló gbẹ́kẹ̀lé, pé Jésù Kristi ló gbẹ́kẹ̀lé. Ọlọ́run á dìde nínú àánú ẹ̀, á gbé Naomi níjà. Ó kàn ń mì báyìí ni, kò lè dànù, kò dẹ̀ lè wó. Ìyanu máa ṣẹlẹ̀ ní lórí Naomi. Wọ́n máa sọ ìsọkúsọ, wọ́n máa ròyìn gbogbo ìsọkúsọ tó ń sọ pé wọ́n sọ. In order pé kí kábíyèsí má lè fẹ́. Wọ́n ní kábíyèsí bú ramúramù. Ó bú ramúramù sí gbogbo wọn lénìí. Wọ́n ní kì í máa ṣe kékeré.
ní gbogbo ìsọkúsọ tó ń sọ. Ọmọ yẹn yóò wà lákùrẹ́. Ó ti ẹ̀ yóò dùn mọ́ Naomi nínú láti wà lákùrẹ́ yẹn. Pé kó ṣe bẹ́ẹ̀ tí gbogbo àwọn tó sọ pé àwọn fẹ́ dínà mọ́ Naomi láti má fẹ́ ọkọ ẹ̀ àbí láti má jókòó ti bàbá àwọn ọmọ ẹ̀. Tó ń fẹ́ ọmọ yẹn kó sinmi níbi ìsinmi, kó dúró síbi ìsinmi ẹ̀. Tógo bá ń jẹ́ tọlọ́run, ìsinmi ò ní jẹ́ tiwọn títí láé. Àwọn náà máa ní ìṣòro. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n gbé lè wá sí yín fún nǹkan tá tó gbọ́. Kọ́lọ́run kó jọ nínú àánú ẹ̀. Ó bá dá sọ́rọ̀ Queen Naomi àti kábíyèsí sí rere. Ọlọ́run bá wo àwọn ọmọ láwò yìí. Ó tún wo àwọn tiwa náà láwò yìí. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. A ní ṣubú dànù. A ní rí wàhálà o. Orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi. Tẹ fi ń tẹ́tí sí wa. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Jésù Olúwa wa. Amen. Bye.